Adémọ́lá Adélékè gómìnà oníjó ẹ̀ máa kú iṣẹ́ o wọ́n lè tún fẹ́ gbé àpọ̀jù àìnítìjú ló yọ yín lẹ́nu. Adémọ́lá Adélékè gómìnà oníjó ẹ̀ máa kú iṣẹ́ o wọ́n lè tún fẹ́ gbé àpọ̀jù àìnítìjú ló yọ yín lẹ́nu. Òṣèlú bá ti dé ẹ̀jẹ̀ á ṣe dáadáa kò sẹ́ni tí kò ní kúrò níbẹ̀ o. Mo tá a bá ṣe lè dá òròyìn wọ́n wálé tó fẹ́ gbé àpọ̀tù ìgbésẹ̀ yìí yóò fọn yé nìkan. Adémọ́lá Adélékè gómìnà oníjó ẹ̀ mọ̀ kú iṣẹ́ o wọ́n lè tó fẹ́ gbé àpọ̀tù àìnítìjú ló yọ yín lẹ́nu. Kọ́lọ́gẹ̀ ni ó tó pàgùntàn lọ́ọ̀dẹ̀. Ó yẹ kí baálé ilé ọ̀tá jí dandan. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tijọ́. Àjàó àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀. Yẹmẹyẹmẹ gbẹ́kẹ̀ ẹkùn olókèrè wò gẹ́rò. Ọ̀tọ́ bọlé famayọ. Orun kùn yùmùyùmù wọ́n fẹ́ sọ̀rọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni la fẹ́ já lórí orin. Ojú òní pọ́n kọ́kọ́já kókókó. Ọrùn kan ò ní wọ̀ta yọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Bọ́mọdé bá sojú mísímísí bí ẹni kó fẹ́ sunkún. Tágbàlagbà sì pé ìpéjúwòrò yẹn bí ẹni tó fẹ́ gbé èèyàn mi bó bá jẹ̀bi èmi Àkàndá ọ̀dàlẹ́bi ẹ̀lẹ́sà o gómìnà wa ọlọ́lá jùlọ His Excellency Démọ́lá Adélékè ẹ̀gbọ́ wọn lè fẹ́ yan ìlú Ọ̀ṣun jẹ ẹ fẹ́ fi ọlá lá wọn lójú kẹ́ ẹ fi pòpò wọn mọ́lẹ̀ wọn ní jíjẹ lẹ̀ ń jayé bẹ́ẹ̀ ní jẹ́sù ẹ fẹ́ gbé yàpọ̀tù kò ní ìlú Ọ̀ṣun lọ sí Ẹdẹ mo ní mo jẹ́rìí yín kò jẹ́rí bẹ́ẹ̀ wọ́n ló rí bẹ́ẹ̀ mo ní kò jẹ́rí bẹ́ẹ̀ wọ́n ló rí bẹ́ẹ̀ mo ní bí ṣe é dìjà náà rèé o gbọmọrí odó bá lò yẹ gbọ̀ngbọ̀n ìgbà tí kòkó bá ń ṣe sukọ̀ sẹ́ni tí gbọ́ pòròpòrò odó ní jẹ́ ará àdúgbò kalẹ̀ mo ní kí ló dé ọlọ́lá jùlọ sẹ́yìn nìkan ni sí Ẹdẹ nìkan ni ìlú tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìlú tó kù ọ̀gbọ́dọ̀ gbáyé mọ́kọ́ àjẹ́ pé bàbá ìfi mistake fàdémujọba ìlú kò ní yí ọrùn ọ̀pẹ́ wò ṣe é fẹ́ kí gbogbo ilé ayé ọjẹ́ ti yín ni báwọn tó competition síjọba àpapọ̀ bá kọ́ ń kọ́ tí federal government ọba tètè gbé ìgbésẹ̀ ẹ̀bá lọ́ọ̀nì ẹ̀tàn wàhálà ìbá bẹ́ sílẹ̀ ìlú méjì ọba kó sínú dààmúdààbò Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi ìkejì Àjàó àrò Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ n ò tí ì ṣetán láti réètì tàbí àṣẹ́ẹ̀sì ìjọba yín torí pé ọ̀nà lèmi ojú àmọ́ tìmí kí n tó gé nǹkan jẹ ní bí n bá wá egége ojú àmọ́ tìmí kí n tó pọ̀ sílẹ̀ wọ́n mọ̀ ṣe rírí ara wọn ni òòṣà tí Ṣàngó mi ò sì lé náà àríkọ́ ló lè sá ọmọ ọ̀nà tí wọ́n fi sìpẹ̀ fólúkòso àyànràn náà ni àníká níjọba àpapọ̀ dá sí ìbá ti gbé airport ìlú Ọ̀ṣun dé Ẹdẹ just like that ẹ̀yin àtàwọn awolẹ́jọ́ pàpérò lórí ẹ̀ olórí burúkú èwo nínú wọn ló sọpọ̀ dáa ànìkàn pèrò nìkan ní sọkọ̀ ọ̀yá ẹ̀ mo ní ṣe ẹ dàrú lọ́kàn ara yín ní sà torí pé ìran yín ló ní jẹ́ẹ̀tì tí ń fò lókè ẹ ti wá rí ipò gómìnà ní oyè mọ̀lẹ́bí pé tó bá wu ẹbí yín lẹ lè fi ṣe ẹ̀ rántí mọ́ pé Agbájé lówó bàbá rẹ̀ lóògùn àǹfààní mọ̀lẹ́bí wọn nìkan ni pé kálukú tiwa náà lónìí tá a fẹ́ dà nínú ìran tiwa àti nínú ìlú tiwa gómìnà Démọ́lá Adélékè bó bá jẹ́ ọlọ́gbọ́n ni ó ní kò bá tètè mú ọkàn kúò nínú airport ìlú Ọ̀ṣun gbígbé kiri pé destination tiẹ̀ lọ́wọ́ ìlọ́jẹ́ kí wọ́n gbé síbẹ̀ àbí Ọlágúnsóyè Oyinlọ́lá ògbọ́n ni kó gbé lọ sókòkò kí ló dé Tárẹ́gbẹ́ṣọlá Òwú lọ sí Iléṣà kí ló dé tí Oyètọ́lá Òwú lọ sí Ìrágbèjì Governor Jackson eyín funfun ni ọjà fi máa kí ọ bí ìgbà téèyàn fọ̀bọ́ lọ ní do not provoke people's anger ó parí ọdún méjì kò sátàkù a máa ṣe pé bẹ́ẹ̀ lọ dáa ni àbúrò pé ìjọba rẹ̀ dẹ̀lú lọ́rùn lọ́jà dákẹ́ ojú làgbà yára fi sí pé àgbà kan kì í yánu àti pé ojú nìkọ́rọ̀ sí èwe ikùn nìkọ́rọ̀ sí àgbà àti pé bí ọ̀bá dẹ̀yìn ọdún mẹ́ta mo ní wò ní wé nǹkan kan bí èèyàn bá wá fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ lẹ́lẹ́yẹ kò sí ká yọ ọmọ yẹn ni gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ìjọba yín la mọ̀ lẹ́ẹ̀kọ́ gangan àlàáfíà ìlú lọ jẹ́ alógún ni a sì fẹ́ ká yọ rẹ́sì sí rẹ̀ because positive side nìkan làwọn èèyàn ń rí negative side sí kọ́wọ́ tiwa bí kàsí nǹkan bí bá tiwa ń kọjá gègé à bẹ́ẹ̀ bá tiwa ń fi gírò wá lọ́nà ọ̀fun
tẹ báyìí fọ́dọ̀ lọ́nà ìfọ́kọ̀fọ́ yóò fọ ìfọkúfọ jáde. ìdó Ọ̀ṣun ló ní Mashood a sì máa wò ó Ọláwálé Abíọ́lá airport bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ ti mọ̀lẹ́bí Adélékè ẹ̀ kókó lówó ẹ̀ lọ́wọ́ ẹ sáà má ti mú nínú owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti pé ṣé airport lọ́kàn lọ́rọ̀ ayé wa ṣé airport ló máa fáwọn ọ̀dọ́ níṣẹ́ ṣé airport ni yóò fún wa lóúnjẹ àwọn akórí èwo ní bá gómìnà gbàmọ̀ràn gan ta ló ní owó dé ẹ̀dẹ́ lọ́dà fún airport orí olúwarí ọ̀bá kú bí iṣu dọ́dún ọyẹ kọ́ mọ̀ wípé kíkún Òṣogbo ni yóò develop owó dé ẹ̀dẹ́ residential owó dé ẹ̀dẹ́ dáa fún bẹ́ẹ̀ bá tó gbé airport kalẹ̀ ńbẹ̀ kò ní láǹfààní àti develop mọ́ ta ló fẹ́ kọ́lé síbi tí plane yóò ti máa bà tàbí tí ó ti máa gbéra kò ní ṣiṣẹ́ lóṣogbo òròkè tí ń gbé lówó dé ẹ̀dẹ́ bàbá tó wà lọ rí fi airport kan gbà yí kalẹ̀ ńbẹ̀ kẹ̀nẹ̀ yóò ṣe fún wa as big as Ìbàdàn yìí plane mélòó ní fò níbẹ̀ lójúmọ́ à ń rà Àbújá Èkó láti lọ gun bàálù à ń bọ̀sibọ́sì ìpínlẹ̀ Ọ̀ṣun plane mélòó lọ́jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn mélòó lọ́sùn ní ń gun plane lójúmọ́ níbo la ń gun plane ẹ̀ lọ sí láti Àgùdá sẹ́dẹ̀ àbí láti Òṣogbo sífẹ̀ excellency àbí fún convenience mọ̀lẹ́bí ti yín nìkan ni mo ní bọ́yá lẹ́mọ̀ pé ẹbí yín la dìbò fún kì í sẹ́yìn àbí ṣé ijó jíjó yín ni yóò wù wá lórí ni parí ìdílé yín gẹ́gẹ́ bí ìdílé tó rí ṣe tó sì lówó lọ́wọ́ pé ẹ kì í sọ máa ìjẹbẹ̀rí tí wà bẹ̀ áyà pé kì í sọwọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ilẹ̀ fẹ́ wá kó jẹ àti pé bí nǹkan bá fẹ́ wọlẹ̀ bàbá olówó Dèjì yóò lè yá wa lówó and that bàbá olówó àyèyé dúpẹ́ ìmọ́nítọ́ yòó ọjà dìbò fún ọ àwọn ògbésẹ́ ràn yàn kankan o bí kì í bá wá sí ọgbọ́n àti kówó jẹ pé ká ya owó tùlù fún airport ká wá kó ìdajì sápò tàbí bí ọ̀bá jẹ́ ti project tàbí bí ọ̀bá ti sí project lé sí àpapẹ́ tí kì í bá ṣe lack of vision tí kì í ṣe misappropriation inexperience misplaced priority tàbí selfishness tí kì í ṣe wọ̀ ọ̀kánjọ́ lè kókò tí gbogbo ẹranko tí ń bẹ nínú igbó tí wọ́n kóra wọn jọ pé a máa pa ẹran jíjẹ jọ o ìwọ ìkókò láti fi ṣàkápò tí kòkòrò ló díẹ̀ kúkúrú sẹ́kù wọ́n ní kí ló dé sà wọ́n ní kí ló ṣẹlẹ̀ sà wọ́n ní kí ló ṣẹlẹ̀ sà sífù ajégun jẹran ṣé bá a ti láàmú pẹran jíjẹ jọ ẹ̀yin ìkókò láti fi ṣàkápò ẹ̀ pé kí ló lórí burúkú sọ nínú kẹ́ ẹ má bàa dárò pé òrí bẹ́ẹ̀ máa rìn kẹ́ ẹ má bàa pé òrí bẹ́ẹ̀ máa rìn ọ̀kánjúà olórí bobo kò yọnu sí tó kéré ntọ́pọ̀ òsì tó fẹ́ tó your excellency sir you have a real opportunity nínú ìdílé kan ṣoṣo ẹ̀gbọ́n jẹ gómìnà àbúrò jẹ gómìnà the same ẹ̀gbọ́n jẹ sẹ́nẹ́tọ̀ the same àbúrò jẹ oore ọ̀fẹ́ Ọlọ́run tí ò kárí ni àlèmọ́ rírọ ẹ̀ mọ́ nílẹ̀ yìí o tàbí lórílẹ̀‐èdè wa torí pé irú ẹ̀ ò wáyé nílẹ̀ yìí rí kò yẹ ká ẹ ti ẹ̀rọ rárá ẹ máa gbé kúrò níbi tọ́wà and again ṣé airport ní priority ti yín ní ìpínlẹ̀ Ọ̀ṣun ilé iṣẹ́ mélòó la ní o èló lẹ́ ń generate wọlé internally gẹ́gẹ́ bí revenue ọ̀nà wo lẹ́ fi ń generate ẹ̀ ká ní kò sówó Àbújá sẹ́ẹ̀lì ríjọba sí kìlọ̀gbà àtinúdá ti yín gan àbẹ̀rò pé flyover tàbí airport ńlá máa fi jọ́ọ̀jì yín bóyá torí pé ìpínlẹ̀ Ọ̀ṣun sì tutù we are law abiding citizen ìwà ọmọlúwàbí la fi ṣe àkọ́mọ̀nà iṣẹ́ ọ̀lẹ́ lọ̀lẹ́ wá ń jẹ ìjọ́rìsì ń bẹ lóko wájú never take our gentility for stupidity o bẹ́ẹ̀ bá jẹ gómìnà bẹ́ẹ̀ bá jẹ gómìnà tó fi tiwa sọ́kàn sà do you know the initial budget of the airport ìyẹn Mashood káṣímọ̀ wò ó Ọláwálé Abíọ́lá airport tí wọ́n gbé kalẹ̀ sí ìlú Ọ̀ṣun initially 4.5 billion naira ní bọ́jẹ̀tì tí wọ́n fún nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ gbé kalẹ̀ later ni wọ́n revive ẹ̀ sí 15.5 billion naira lásìkò Ràúfù Arẹ́gbẹ́ṣọlá the budgetary allocation for the airport was 69 billion naira ìlú ni yóò jẹ́ lásìkò dáwà yìí tí gbogbo nǹkan ti gbówó lérí gọbọi gómìnà Démọ́lá Adélékè like over 100 billion naira bí nbọlẹ̀ ti máa rí tẹ́ ẹ bá ná sórí airport lásán nbọlẹ̀ ti máa ró wa padà ìrèké láàmú jẹ́ńbẹ̀ lójúmọ́ kẹ́niyàn pàwọlé fún alọ́dún kílẹ̀ máa wá ná sórí àwọn sí àkànṣe tó kù abẹ́fẹ́ dọ́ta sórí ipò gómìnà ní abẹ́rò wípé ẹ ti ní automatic ticket fún second term kí ló dé kílẹ̀ rò ká lẹ́jọ́ pẹ̀lú ẹ̀sẹ̀ tó ní ká ẹ máa ṣe ìsókò sí nǹkan kan tó ní ká ẹ mú fún airport tí wọ́n ti ná more than 12 billion naira owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lé lórí tẹ́lẹ̀ pé
kẹ́ gbé kúrò níbi tí wọ́n ti ná owó ọ̀hún láti lọ rèé ná owó mẹ́ẹ̀ẹ́dọ́tọ̀ bó bá jẹ́ èrò ti yín nìkan ni èròkérò gbáà ni bó bá jẹ́ èèyàn lọ́gbà yín ní mọ̀ràn sà kì í sálámọ̀ràn gidi o ṣe ní kẹ́ ẹ sá fún wọn o and between me and you gómìnà ṣe flyover ni wọ́n ní ìdí nílé Ifẹ̀ ṣe kárí mi òfo lásán ni kí láǹfààní flyover láti làgèrè sí Ọbalùfọ̀n sí Sábó nígbà tí ọ̀pọ̀ títí agboolé ń fẹ́ àtúnṣe flyover tí yóò kò láti bísínẹ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn in this tough period of high prices tí gbogbo nǹkan ti gbówó lérí tí gbogbo ìlú nira mọ́ wa ṣé wọ́n sọ fún ìsà pé kò sí lè sẹ́ nífẹ̀ẹ́ bí àwọn tó sí ṣọ́ọ̀bù títọ̀ tó tòsí láti Mayfair sí làgèrè sí Ìrẹ́mọ làgèrè sí Ọbalùfọ̀n dé Sábó làgèrè sí Adérẹ̀mí lọ dé Omiṣore tọ̀ tó tòsí Ìrẹ́mọ ni wọ́n ti wó tẹ́lẹ̀ fún dọ́bùlì ọ̀pọ̀ kù níbẹ̀ wọ́n dẹdun arinlẹ̀ ní àìmọye ọ̀pọ̀ èèyàn tó kù níbẹ̀ tó da láìsàn èèyàn mélòó ni yóò dẹdun arinlẹ̀ látara flyover yìí o gbogbo títí agboolé ló ti bàjẹ́ tán lọ sí Ẹlẹ́yẹlé lọ sí Ọ̀dọ̀yìn gbogbo ẹ̀ ló ti bàjẹ́ tán gba tẹ̀ wá ọ̀nà àbáyọ táwọn èèyàn máa gbà kẹ́ tó bẹ̀rẹ̀ flyover ìsọnù ṣé yóò parí ní first time wọ́nyé abẹ́ẹ̀fi kẹwàá mọ́ campaign fún ti second time ìgbà tẹ́ bá parí ẹ̀ Ilé Ifẹ̀ ọmọ ṣàdúrà fún ẹni àbí èpè tó rìn hòhò ni wọ́n mọ̀ fi ránṣẹ́ sí mo pé flyover ò dáa ẹ má sì mí gbọ́ ohun tí èmi ń sọ ni pé bàbá fẹ́ ṣiṣẹ́ ìdàgbàsókè sínú ìlú kan ká béèrè lọ́wọ́ wọn kí ni ń jẹ wọ́n níyà ohun tí ń jẹ wọ́n níyà ló yẹ ká ṣe flyover ní jẹ wọ́n níyà nífẹ̀ẹ́ that 14 billion naira tá a bá channel ẹ̀ gbà bí ICT tàbí networking tàbí n tó lè empower àwọn ọ̀dọ́ tàbí n tó lè pèsè iṣẹ́ tàbí àtúnṣe ọ̀pọ̀ títì tó wà ní gbòòrò ìlú Ilé Ifẹ̀ anyway ẹ ti dáwọ́lé ọ̀rẹ́dì àṣeyọrí ẹ̀ làwọn ń gbàdúrà fún ìjọba yín àṣìṣe òní bá ipa ọ̀pọ̀ sínú ìjọba o lórí ti yabọ̀tù dọ́ọ̀sù ọpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n competition tí yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run àṣìlò agbára ní sí tí tẹ̀ ìdálọ́rùn tó dúkú lọ àṣejù irun àyà ara ìyájù òkú làásì ká tó gbẹ́ kòtò ní yọ wọn lẹ́nu ìmọ̀ràn tí ò ní ṣe gómìnà láǹfààní làwọn akóṣègbèrò tó súnmọ́ bàbá ń fò wọ́n fẹ́ tì í kọlu ìpínlẹ̀ Ọ̀ṣun kò ì mọ̀ ṣe tán tẹ́lẹ̀ wọ́n tó fẹ́ kó sì ṣe bí èèyàn sì ń kan rí mánúgògì ọ̀run kọ̀ọ̀kan rú wa adúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ tí wọ́n panú ogun tí ìbá bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn èèyàn ìlú Ọ̀ṣun pẹ̀lú tẹ́dẹ́ ìjọba àpapọ̀ ní kí wọ́n má fi blọ́ọ̀kù wèrè kan lélẹ̀ kí wọ́n má ṣe foundation airport kankan lẹ́dẹ̀ o torí pé àwọn ò ní approve location méjì fún the same airport under the able Minister of Aviation and Aerospace Development Festus Keyamo nínú lẹ́tà tí ministry kọ sí gómìnà láti stop airport gbígbé kúrò ní ìlú Ọ̀ṣun signed by the permanent secretary Emmanuel Mariole. I wish to refer to your letter ref number S12/19/1/vol.6/188 dated 21 November 2024 on the above subject and to respectfully request Your Excellency to suspend the foundation laying ceremony of the Osun State International Airport until the issues regarding the petitions over the existing airstrip airports are resolved and to harmonize the state's efforts with that of the federal government. Your Excellency may wish to note that the airstrip is a federal project that is captured in the ministry's 2024 appropriation. Also note that you have made arrangements to expand the airstrip to an international airport. In addition, there is a petition indicating there is an existing airstrip where funds have been expended and the need to use the site for the present airstrip instead of a new site. The federal government is mandated to ensure judicious use of funds in order to curtail wastage of resources, as this airstrip project is a collaboration between the state and the federal government. It is important that we
are in sync before the project takes off. Accordingly, Your Excellency is respectfully requested to reschedule the foundation lay ceremony of the Osun State Airport pending the resolution of the petition and selection of Emmanuel agreed date. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà ìyẹn Túndé Mashood lórí ọ̀rọ̀ airport ọ̀gbọ́n nǹkan tó sọ ni wọ́n ní the airport has been cancelled for now because the previous administration got approval to site the airport in a particular location and there can be two approvals at the same time. Meanwhile, we can't deny the fact that we were carried along, but you know, sometimes it may be an oversight. Now, there are petitions to that effect. Tó Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrò Awíkóńkó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ akínsìn tó tatẹ̀ tó ṣiṣẹ́ ìrìtú n ó kéde ọ̀rọ̀ mi bàbọ̀ ẹ mọ̀ mí kó tó lè fayọ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awíkóńkó TV Awíkóńkó TV ẹ sọ̀scribe sí YouTube channel mi Awíkóńkó TV Awíkóńkó TV tẹ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ́n mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.